ṣẹ́yìn náà ti gbọ́ ohun tí fágbèmí sọ nípa gómìnà abdulrasaq. Alága fún ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ní ìpínlẹ̀ Kwara, ọmọọba Sunday Fágbèmí ti gbóṣùbà káre fún gómìnà Abdulrahman Abdulrazak fún ìṣedéédé àti ìṣedọ́gbandọ́gba rẹ̀ jákèjádò ìpínlẹ̀ ọ̀hún. Ó sọ ọ̀rọ̀ yìí níbi ìpàdé àpérò eléyìí tí ẹkùn gúúsù ìpínlẹ̀ ọ̀hún ṣe àgbékalẹ̀ rẹ̀ tó wáyé ní ilé ẹ̀kọ́ kan nílùú Àjàṣẹ́-Ìpó lọ́jọ́ Ẹtì. Ọmọọba Sunday Fágbèmí tẹpẹlẹ mọ́ pé gómìnà Abdulrahman Abdulrazak rí i dájú pé ìṣedéédé àti ìṣedọ́gbandọ́gba wáyé ní gbogbo ẹkùn ìpínlẹ̀ ọ̀hún, léyìí tí ó fún àwọn ènìyàn ìpínlẹ̀ náà lóore ọ̀fẹ́ àti rí àǹfààní èrèjẹ ìṣèjọba àwa-arawa jẹ. Tó tọ́ka sí ọgbà ilé ẹ̀kọ́ òsì tó wà níjọba ìbílẹ̀ Èkìtì rẹ̀ gẹ́gẹ́ bí ìjẹ́rìísí ọ̀rọ̀ tó ń sọ. Alága ọ̀hún tún ṣàlàyé pé ìfarajìn gómìnà náà sí ìṣedéédé àti ìṣedọ́gbandọ́gba ló tún jẹ́ ẹ̀rí máa jẹ́mi nìṣó nílùú àbínibí rẹ̀ tí ṣe Òbó-ilé, níbi tí ó ti ṣe ojú ọ̀nà tí wọ́n ti pa tì láti ọjọ́ pípẹ́ pẹ̀lú bí ìlú náà ṣe ní àwọn olùgbé tiẹ̀ níwọ̀nba. Gẹ́gẹ́ bí ọmọọba Sunday Fágbèmí ti sọ wípé ọwọ́ ìjọba gómìnà Abdulrahman Abdulrazak ló fojú hàn ní gbogbo wọ́ọ̀dù 702 tí ń bẹ ní ìpínlẹ̀ ọ̀hún, tí ó wáá rọ àwọn ènìyàn ẹkùn gúúsù ìpínlẹ̀ Kwara àti àwọn ará ẹkùn yòókù ní ìpínlẹ̀ ọ̀hún láti ṣe àtìlẹ́yìn fún ẹnikẹ́ni tí gómìnà náà bá fà kalẹ̀ láti jẹ ipò gómìnà tí ó bá kúrò níbẹ̀, lójúnà àti ṣàrídájú pé iṣẹ́ rere tí ó ti bẹ̀rẹ̀ náà ń tẹ̀ síwájú. Shakirat Arówólò Nurudeen ló ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ Atótó Arére Online TV. Ẹ ṣé púpọ̀.